Africa Content TV. Ọjọ́ ń bẹ lórí, ọmọ ṣe ń bẹ lórí.
bíi ti àlẹ́dà aláfọwọ́ Nítorí wípé ìbéèrè lágbára kẹ́rẹ́ kí ṣe fi ìfẹ́ ìyẹ́. Ẹ̀pọ̀ máa ń lò lọ́ẹ̀kọ́ ọ̀rẹ́ lẹ́nu. Ìwòrò ní ẹ̀dá bó tó fẹ́ kú ọ̀gára. Lẹ́tù àwọn lọ sọ́mọ́ àti lẹ́nu. àní ẹ máa rẹ̀ ti lórí ẹ máa rẹ̀ ti sẹ́sọ̀ mi ọjọ́ ń bẹ lórí ọkọ̀ ṣe ń bẹ lórí bíi ti àlẹ́dà aláfọwọ́ Olórí ọ̀dọ́ ìbéèrè lágbára kẹ́rẹ́ kí ṣe fi ìfẹ́ ìyẹ́. Ẹ̀pọ̀ máa ń lò lọ́ẹ̀kọ́ ọ̀rẹ́ lẹ́nu. Ìwòrò ní ẹ̀dá bó tó fẹ́ kú ọ̀gára. Lẹ́tù àwọn lọ sọ́mọ́ àti lẹ́nu. Olórí ọ̀dọ́ kọ́ bá báyìí. ọ̀yà àwùsùn bí dáyé Ó ṣòro kan ní. àwùsùn bí dáyé nígbà tó kọ́ mìíràn jì ní ọlọ́wọ́ yàwó ayé ṣú orí bàbá májà rẹ̀ jù ó sì máa ṣe mí ó má sọ mọ́ mi ó má sọ mọ́ àlè mi oṣù tí mo bá ti hù ń bọ̀ ní ọmọlẹ́ ìgbé bá ti hù ń bọ̀ ọ̀yà àwùsùn bí dáyé. Àwùjọ nígbà yìí, ẹ̀rọ ṣẹ́tẹ́ ní ọ̀jù, ọ̀nà ìyàwó àrùn èṣù, ẹ̀ṣàdé ọ̀nà májà èṣù, èṣù máa ṣe ní, kó má sọ ọ̀gbọ̀n mi, kó má ṣe àárẹ̀ mi, torí àṣetà ní orí kiri. Àṣetà ní orí kiri, láàrin lọ́kọ̀ láyà, àṣetà ní orí kiri. Láàrin ọ̀rẹ́ méjì papọ̀, àṣetà ní orí kiri. Ẹ̀ṣàdé ọ̀nà májà èṣù ni. Orí tó náà, ẹ bá torí mi lọ́pọ̀ lè ṣù. Àbẹ́jùlọ